Aláròyé máa wí o. Gbogbo ohun tó bá gbà pátá la máa fún un. Ìjọba gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ APC PDP. Adelé alága ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti gúúsù Emmanuel Ogidi ti ní iṣẹ́ ń lọ lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú àwọn láti fọwọ́sowọ́pọ̀ kí ẹgbẹ́ òṣèlú náà lè lágbára sí i kó tó di àsìkò ìbò ọdún 2027 nítorí lásìkò náà làwọn fẹ́ gbàjọba lọ́wọ́ APC tí wọ́n wà níbẹ̀ báyìí nítorí èyí tí wọ́n ṣe tó gẹ́. Àìpẹ́ yìí ni Ògidì sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ipò tí ẹgbẹ́ òṣèlú wà. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ti ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú láti ṣàtúnṣe sí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà àti pé àwọn ṣetán láti gba àwọn ọmọ Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ ìjọba APC tó bá di ọdún 2027. Ó ní lóòótọ́ àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan wà nínú PDP lásìkò yìí ṣùgbọ́n iṣẹ́ gidi ti ń lọ lọ́wọ́ láàrin àwọn olóyè ẹgbẹ́ òṣèlú náà. Gbogbo ìjà náà máa tó parí, ẹgbẹ́ wa máa tó wà ní ìṣọ̀kan. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa kò ní fọ́ ẹgbẹ́ náà, a sì ní àfojúsùn gidi nípa ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Ohun tó jẹ wá lógún jùlọ lásìkò yìí ni bí a ṣe máa jẹ́ káwọn ará ìlú nífẹ̀ẹ́ sí wa padà. Àwa la mọ òkè ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí, a dẹ̀ ṣetán láti tún un ṣe. Gbogbo ohun tó bá gbà pátá la máa fún un. Ìjọba Nàìjíríà gbọ́dọ̀ kúrò lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC lásìkò ìbò ọdún 2027. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.